èkùrọ́ lálábàákú ẹ̀wà mọ́ínmọ́ín lálábàákú ẹ̀kọ́ àwọn tí olúwa ti so pọ̀ o títí ayé o kàn máa yára wọn o. bí orin olórin àti èkùrọ́ lálábàákú ẹ̀wà àti èkùrọ́ lálábàákú ẹ̀wà kò mà sẹ́yìn tó tọ̀nà nínú méjèèjì. ó ní ohun táwọn baba wa rí ńgbà náà tí wọ́n ń wí ká tó yí kó tó dà bó ti dà yìí. kí ni wọ́n ń sọ gan-an? iṣẹ́ dìṣe ìkàlẹ̀ ìfarabalẹ̀ ní ẹjẹ́ á ní fún tòní. mo kí yín níbi gbogbo kàkà kí ọ̀rọ̀. bàbá wípé èkùrọ́ lálábàákú ẹ̀wà. kí ni èkùrọ́? kí ni ẹ̀wà? èkùrọ́ ni ohun tí a lè pè ní ọ̀kan lára àwọn ohun tó ń jáde tàbí tí a lè mú jáde láti inú èso ara igi orí ọ̀pẹ. tí igi ọ̀pẹ bá ti so ẹ̀yìn, lára ẹ̀yìn la ó ti rí epo pupa. ṣùgbọ́n nípa ṣíṣètò bí a ṣe fẹ́ rí epo pupa yìí láti rí ògùnṣọ̀ tí wọ́n fi dáná, a rí ihá àti epo pupa. kóró tó kù sínú ẹ̀yìn ní èkùrọ́, bó tiẹ̀ jẹ́ pé èkùrọ́ ní ilé lẹ́yìn tá a mọ̀ sí èèsàn, táwọn kan ń pè ní èsísan, àwọn kan máa pè ní shell. inú rẹ̀ gan-an là á ti rí èkùrọ́ àbí ọmọ èkùrọ́ lẹ́yìn sì mọ́ sí. nígbà tí ẹ̀wà jẹ́ àṣejìnà èrè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé oríṣiríṣi èrè ló wà bíi awújẹ, òtílí, agungiso, èrè ọká àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbà tá a bá tó ṣe tán ló tó di ẹ̀wà. ìbéèrè kejì: kí ni ìbáṣepọ̀ láàrin èkùrọ́ àti ẹ̀wà? ìdáhùn ni pé kò síbi tí wù kó rí. bá a bá wá tẹ̀síwájú tá a wí pé èkùrọ́ ni alábàákú ẹ̀wà, ìbéèrè tó yẹ kó tibẹ̀ ń jáde ni pé ṣé ara èkùrọ́ nìkan ni àwọn baba ńlá àti ìyá ńlá wa ti ń yọ òróró ìparáǹgbà náà ni? ìdáhùn yìí ni pé rárá. bó tilẹ̀ jẹ́ pé oríṣi òróró méjì ni wọ́n máa ń yọ lára èkùrọ́. àkọ́kọ́ rẹ̀ ni wọ́n máa ń pè ní àdín ẹ̀yàn, tí àwọn ènìyàn kan mọ̀ sí àdín dúdú, èyí tí wọ́n máa ń lò láti ṣe ẹ̀pa bórí ọmọdé bá ní tanmọ́ná tàbí bí kòkòrò bá ń bá ara ọmọdé bó sì jẹ́ àgbàlagbàjà. èyí ni wọ́n máa ń sábà lò fún, tí wọ́n pò mọ́ àwọn nǹkan míì láti mọ ìpara kí gbogbo kòkòrò tàbí tanmọ́ná náà kó lè lọ kíá. bójò nìkan gan wọ́n fi ń pa á máa ṣiṣẹ́ dáadáa. bí wọ́n sì ṣe máa ń ṣe yìí ni nípa dídè èkùrọ́ tí wọ́n ti pa sórí agbada tí wọ́n ti gbé kaná. ìyẹn agbada bíi irú èyí tí wọ́n fi máa ń yan gàárì hùn. bó sì jẹ́ apẹ, wọ́n wá dáná sí nídìí. ṣùgbọ́n iná yóò ní jẹ́ iná tó ń jó sókè jù, kò ní jẹ́ iná tó pọ̀. wọ́n wá máa yí èkùrọ́ ìpadà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní òróró ara rẹ̀ á wá bẹ̀rẹ̀ sí ní sun jáde sínú apẹ tí wọ́n dà sí tí èkùrọ́ ń wà bákan náà, títí dìgbà tí wọ́n bá ṣe àkíyèsí pé òróró ara èkùrọ́ yìí ó ti yọ tán tàbí kò sun jáde dáadáa mọ́. ìgbà náà ni wọ́n wá wa èkùrọ́ yìí jáde, òróró rẹ̀ ni wọ́n wá dà sí ibì kan. òun ni wọ́n máa ń pè ní àdín ẹ̀yàn tàbí àdín dúdú. ọ̀nà kejì ni nípa gígún èkùrọ́ náà nínú odó tàbí lílọ̀ tí wọ́n ó sì yọ òróró ara rẹ̀. bí èyí gẹ́lẹ́ ni wọ́n ṣe máa ń ṣe ti àgbọn náà. wọ́n á gún tàbí lọ̀, wọ́n ó ṣètò bí wọ́n ṣe yọ òróró ara rẹ̀. wọ́n ó wá ṣe títí tí ó jiná tí ó di òróró. ìwádìí tiẹ̀ fi yé ni pé àwọn ìyá wa ń gbà náà wọn a máa nífẹ̀ẹ́ sí àgbọn tó bá dàbí ẹni pé ó ti fẹ́ máa bàjẹ́ díẹ̀díẹ̀. ìdí ni pé òróró ara rẹ̀ a máa sábà pọ̀ ju tàgbọn tó wà lójú àjọ lọ. bí wọ́n ṣe máa ń lo èèrí shaft tí wọ́n bá rí nípa lílo èkùrọ́ náà ni wọ́n ń lo èyí tí wọ́n bá rí lára àgbọn láti fi ṣe ọṣẹ àtàwọn nǹkan míì. bá a bá wá ṣàkíyèsí àwọn ìsọfúnni wọ̀nyí, a rí i pé kì í sáré èkùrọ́ nìkan láti lè ráwọn nǹkan tá a lè lò láti mú kí ẹwà wa kó dáa síbẹ̀. èyí tó túmọ̀ sí pé kò pé láti máa so ọ̀rọ̀ dídára ẹwà mọ́ èkùrọ́ nìkan. ṣùgbọ́n ohun tí àwọn bàbá wa ń sọ ni pé ṣàkùrọ́ ni alábàákú ẹ̀wà. ṣàkùrọ́ ni alábàákú ẹ̀wà. mo mọ̀ pé ẹ fẹ́ mọ kí ni ń jẹ́ ṣàkùrọ́. ṣàkùrọ́ ni kòkòrò kéékèèké dúdú tó máa ń wọnú èrè. kòkòrò dúdú tó máa ń jẹ èrè ehun, tó máa ń lu ihò sí lọ́nú tí ó sì máa jẹun gbénú rẹ̀, táwọn olóyìnbó ń pè ní bean weevils tàbí seed beetles, tí àwọn ènìyàn wa kan máa ń pè ní òpùrọ́. òpùrọ́ èyí yàtọ̀ sí ká sọ wípé ènìyàn ń parọ́ o. òpùrọ́ tá ń sọ̀rọ̀ ń parẹ̀ yìí
náà ni wọ́n ń pè ní ṣàkùrọ̀. Kí wá ni àwọn baba wa rí tí wọ́n fi sọ pé ṣàkùrọ̀ ni alábàákú ẹ̀wà? Ìdí ni pé bí kòkòrò yìí bá ti lè wọnú èrè yín ṣe pọ̀ ni o, àyàfi bẹ́ẹ̀ bá fẹ́ da èrè ọ̀hún lókù, torí bó bá jẹ́ pé 20 péré ló wọnú èrè yín, tipátipá lẹ́ẹ̀ fi rí 5 àbí 6 lé jáde o. Bí 2 lára wọn bá rìn jáde fúnra ara rẹ̀, bẹ́ẹ̀ bá dà sínú omi, bóyá omi yẹn lè jẹ́ àjèjì lára 3 àbí 4 míì kó rìn jáde kó nu ò tí ń gbénu èrè òun, ṣùgbọ́n gbogbo èyí tó kù á jáde nu ò tí ń wà ò tẹ́ fi ṣe jiná tí ó dẹ̀ wà, àfi tẹ́ bá da gbogbo èrè ọ̀hún nù lókù. Ṣùgbọ́n bàbá ní tanra wa, àtẹ̀rẹ̀ àti ṣàkùrọ̀ á ṣe pọ̀. Aládàlú nìkan ló sọ òun tà. Ìdínú o táwọn baba wa fi máa ń sọ pé ṣàkùrọ̀ lálábàákú ẹ̀wà, kì í ṣe èkùrọ́ lálábàákú ẹ̀wà tàbí èkùrọ́ lálábàákú ẹ̀wà bẹ́ẹ̀ tí ń sọ̀hún o, ṣùgbọ́n ṣàkùrọ̀ ni alábàákú ẹ̀wà. Ṣàkùrọ̀ lálábàákú ẹ̀wà. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tẹ́ ẹ ní sí mi àti fún àkókò yín tẹ́ ẹ fi ilẹ̀ láti wo fọ́nrán yìí. Yóò jọ dáa fún gbogbo wa o. Ẹ ràn wá lọ́wọ́ nípa títẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára ti Kàkàkí ọ̀rọ̀ wọ̀nyí. Kẹ́ ẹ má sì gbàgbé láti subscribe sí YouTube channel wa. Ẹ bá wa ṣe àpínká fọ́nrán yìí. Ẹ fi èrò ọkàn yín ṣọwọ́, kẹ́ ẹ sì nífẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú. Èdè Yorùbá ò ní dàtẹ̀mẹ́rẹ̀ o, ẹwà rẹ̀ kò ní wọmi, ògo rẹ̀ ò ní dìbàjẹ́. Tiyín náà àwa máa dà títí láé. Gbénga Ọláṣẹ́yìndé lórúkọ mi, ọmọ bàbá onípẹ́pẹ́yẹ, Kàkàkí ọ̀rọ̀.